A'udhu billahi minash shaitani rrajim, bismillahir rahmanir rahim. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run láti Global Airiomobi Dhikrlahi Islamic Organization Health Department. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ẹ̀yin tẹ́ pè wá lórí ètò tọkọtìyàwó tí wọ́n bá bẹ Ọlọ́run fún ọmọ, àbí àwọn ọkùnrin tí wọ́n ní low sperm count, tí wọ́n ní problem kékeré lórí sperm wọn, lórí àtọ̀ wọn, nǹkan ọmọkùnrin wọn, àbí àwọn obìnrin náà tó yẹ pé wọ́n jọ ń sún pọ̀ mọ́ra wọn, kò tí ì já sí bí wọ́n ṣe fẹ́. A sọ fún yín pé all in one by Sheikh Afagba natural app. A sọ fún yín pé gbogbo nǹkan lẹ lè fi kojú, any àìsàn, any sickness lẹ lè fi face. Kódà ẹni tí ò láìsàn tó bá ń lo all in one yìí kò ní prevention ni. Àti wá láìsàn à ń lo oògùn sí, à ń ṣe gbogbo ẹ̀ sí, kò lọ́wọ́ ayé nú, kì í ṣe bí all in one. Ẹ ti understand? But bó ṣe wá jẹ́ yìí, a máa fún ẹ̀yin olólùfẹ́ wa ní àwọn nǹkan tẹ́ lè lọ ṣe, torí all in one is 25,000 ní Nàìjíríà, kò dẹ̀ tí ì dé Nàìjíríà. So ẹ dẹ̀ mọ̀ pé èmi fẹ́ràn àwọn olólùfẹ́ mi púpọ̀ jù. Ẹ ti understand? So that is why ẹ̀yin tẹ́ ń tẹ̀lé ètò ìdánilẹ́kọ̀ọ́ lórí àwọn nǹkan ìwòsàn tá ń kọ́ yín online. So ẹ yẹ kí n try kí n direct yín sí oògùn low sperm count, àbí ẹni tí tọkọtìyàwó tó ń retí ọmọ, àbóbìnrin tó ń retí ọmọ, àbí tọkọtìyàwó ṣá any problem létò ọmọ generally. Ẹ gbìyànjú kẹ́ bá mi gẹ́ẹ̀tì garlic and ginger, ẹ gẹ́ẹ̀tì black seed, ẹ dẹ̀ gbìyànjú kẹ́ gẹ́ẹ̀tì guava leaf and guava, ẹ gẹ́ẹ̀tì orange leaf, ẹ gẹ́ẹ̀tì avocado leaf, ẹ gẹ́ẹ̀tì tomato leaf. Gbogbo nǹkan wọ̀nyí tẹ́ bá ti rí papọ̀, ẹ fi guava yẹn fi tẹ́lẹ̀ kòkó yẹn, tẹ́ bá fi guava yẹn tẹ́lẹ̀ kòkó yẹn, ẹ tò àwọn ewé tó kù sí, ẹ bu black seed yẹn sí, ẹ lè bu ṣíbí vinegar kan sí láti lẹ̀, ọ̀ tẹ́ bá ṣe tán ni kẹ́ tó bu vinegar sí, ẹ bu vinegar yẹn sí, ẹ wá ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyẹn sí papọ̀, kí tọkọtìyàwó yẹn máa mú ní àárọ̀ kọ́ọ̀pù kan, alẹ́ kọ́ọ̀pù kan. Pẹ̀lú ògo Ọlọ́run ó máa boost facility ọkùnrin, low sperm count yẹn ó lọ àtètò pé bóyá Airiomobi àbí kankan, ẹni ìpèníjà tó máa ń fa àìmá lè bímọ, àìmá lè rí oyún ní kíní máa clear ẹ̀. So ẹ máa mú ní àárọ̀ àti alẹ́. So gbogbo ẹni tí àwọn ìpèníjà ìbá wa ń ṣe, wọ́n láti jìnnà sí irú ọkùnrin, ó máa avoid kó máa mu ọtí, á dẹ̀ jìnnà sí bóyá ó mu sìgá, then á máa ṣe a lot of exercise. So ẹ kàn sí, tó bá ní nǹkan tí ò yé yín bẹ̀, ẹ lè WhatsApp number wa, international number wa lélẹ́yìí, +227 61 295 6389. Nigeria number wa lélẹ́yìí, +234 80 34 22 11 59. Email wa lélẹ́yìí, global-airiomobi@gmail.com. Masalamu wa ila liqai. Àdúrà wa gbà.